Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Mommy, I ní kó máa mo kàn rẹ́rìn ni. Ẹ mọ̀ pé driver ìfilẹ̀ ni mo wá kí owó mọ nǹkan tí mo fẹ́ ṣe. A ní kó já máa lọ. Ó já máa yà síbẹ̀ ká máa lọ. Gbọ̀nà stadium máa lọ ọ̀nà stadium ọ̀nà ó ṣàdọ̀nà dé ó dọ̀bi stadium ẹni ṣe máa yà sọ́dọ̀ Èkó. Gbọ̀nà Agége máa nìṣó. Nígbà tó wá lọ tó lọ mo já because Fatai òun náà máa ń wà ohun kan máa ń ṣe kiri ló máa ń mọ́mì alfa mo ní bo ṣáà lọ mo rí kó agun bíríìjì ojú ẹlẹ́gbà yẹn kó má lọ fo kó má lọ sọdá títì kó má lọ gbé mi kírọ́ọ̀sì ṣàròrà máa lọ jẹ́jẹ́ kó má lọ bẹ́ bọ́ lórí bíríìjì ló bá aráàlú ilé bẹ̀rẹ̀ nígbà sọ̀kalẹ̀ mo ní etí ẹ̀rí ló ní kí ló dé màmú ní jíìpù mo gbé àní jíìpù mo gbé ọlọ́run ló ní kí kó jẹ́ kiri là lò oní gáàsì ẹ mọ̀ pé gáàsì àwọn oní ibùn kan mi ò rọ èmi gáàsì nǹkan kan yẹn bọ̀dá àdìsá ni mo ní Fatai etí ẹ̀mí ló ní kílẹ̀ mímọ́ ni pàtẹ́ sì dọ̀la o ìnìkan pàtẹ́ ra máa lọ díẹ̀ díẹ̀ à ń padà sílé ni ó ní yẹn ó jẹ́ wọn pé rẹ̀ sí ni oúnjẹ pàtí kò easy a máa ń láì ká máa gbénu sí gan torí náà ẹ bá mi ra ginger ẹ ní sórí burúkú ṣé ẹ rí ginger yìí iṣẹ́ tí ginger yìí ṣe lára Ọlọ́run Elédùmarè lọ mo fi Ọlọ́run ó ń ṣe iṣẹ́ gidi téèyàn kan bá sọ fún yín pé ginger ò ṣiṣẹ́ irọ́ ló pa fún yín ginger tẹ̀ ń wò ó lè ti ara ginger yìí kó di olówó níbi títa ginger yìí kí wọ́n náà dolówó ṣé ẹ rí ọ̀tọ̀ ní kéèyàn mọ ọjà polówó ọ̀tọ̀ ní kéèyàn alákìkanjú yàtọ̀ sí ẹmọ ẹlòmíì mo fẹ́ tajà ni tó o bá lákìkanjú wà polówó ọjà yìí wà sọ fún àwọn èèyàn dánwò ni ó bá ti fún àwọn èèyàn káwọn èèyàn try ẹ̀ oògùn téèyàn máa ń tàn àwọn èèyàn lò ní wàá tàn wọ́n pé ó yẹ sáré lò ná tẹ́niyẹn bá wà lò tó bá máa tún ẹ pé ó máa fi ṣakọni mi ò ṣeré I started selling ginger December 2023 lace but today in multi-stream family mi ò fi fọ́nbù èmi lè má ẹ lè má bẹ́ mi ẹ lè má rí mi àti wọn kiri irú bọ̀dá àdìsá yẹn ẹ máa rí bọ̀dá àdìsá kò sí bẹ́ẹ̀ ṣe ní rí because wọ́n mọ̀ pé bọ̀dá àdìsá is one of the no lẹ́kọ̀ọ́ yìí mi ò fi fọ́nbù lọ gbé sales record ẹ síta káwá gbé tiwa jáde níbí Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ohun tí elégèdè tiwa tó bá ti fọ ọkàn bá dídú lórí ṣé ẹ rí oògùn tí mo fi ń wọ̀nyí oògùn tèmi fi ń wọ̀nyí ó ń ṣe iṣẹ́ dáadáa ẹ̀yẹ́ tí ẹ̀dán wò sẹ́ 16,500 tó bá fẹ́ rẹ́gísítà kó fẹ́ máa tà jẹ́ kí n gbọ́ tó bá fẹ́ rẹ́gísítà ta oògùn yìí kò sí bó ṣe lè ta tí wọn náà ní make owó tiẹ̀ má rà kó o lò fúnra ẹ̀ bó o bá ti rà tó o bá ti ń dá lò fúnra ẹ̀ títí tó máa fi jẹ gbárùn ò ní mọ̀ torí oògùn tó ń ṣiṣẹ́ ni kí ni mo sọ fún oògùn tó ń ṣiṣẹ́ ni bí oògùn ìṣe wà tó o bá jẹ́ ọkùnrin tó jẹ́ pé o ní àrùn ìdákọ́lẹ̀
tó jẹ́ pé tó o bá ti kìbọ ojú obìnrin lẹ́ẹ̀kan ó máa lọlẹ̀ wì tó yẹ tó bá ti kì sí kíní ọkùnrin ò kì í lè mọ́. àwọn nǹkan tá a máa ń pè àwọn nǹkan tí kíní ọkùnrin ò lè mú kò tí ò kì í lè mọ́ tó jẹ́ pé kíní ọkùnrin ẹ ó ti jóye òròbó sá ohun tó yẹ kó o rí kínú ẹ dùn tó yẹ tó bá ti gbé sójú kíní obìnrin báyìí níṣẹ́ ló dẹ̀ máa ṣe jọwọ́rọ́ kò ṣe pé kò sówó lọ́wọ́ ẹ̀ kò ṣe pé òun ronú. àwọn nǹkan kan àwọn ẹ̀wò kọ́lọ̀n kó tún fọ̀rùn kẹ́ brọ́dà wa tó ṣaláìsí yẹn ṣé ẹ rí àwọn egungun àti omi ara àti ẹ̀jẹ̀ ara wa ó ní nǹkan tó ń bá ṣiṣẹ́ bí àwọn omi ara wa kan ṣe wà eré àbìkan wà tómi bá pọ̀ jù níbì kan bóyá omi pọ̀ jù níbi tí ò yẹ kó pọ̀ jù sí ó máa fẹ̀ tiẹ̀ tó bá jẹ́ ẹ̀jẹ̀ ló rọ́ síbì kan ó máa fẹ̀ tiẹ̀ bí iṣan ara ẹ iṣan bíi méjì tó bá ti kọ́ọ̀tì nǹkan náà kan ó máa fẹ̀ tiẹ̀ sórí tó bá ti wá àfẹ̀ tiẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan kan dì síbì kan òun ló jẹ́ kí ojú kìíní brọlùkọ́ọ̀sì ẹ kójú òun ló jẹ́ pé tó o bá ti kì sínú kìíní òjò máa dé ó máa ṣẹnu tọ̀ ohun tó yẹ kó gbádùn. ṣé ẹ rí oògùn yìí ó ń bá gbogbo general body system ṣiṣẹ́ ni kí ni mo sọ fún yín general body system ìwọ tó o bá ní àrùn pajápajá tó bá ti ń lò ó máa fi ẹ́ lẹ̀ èmi ní kinní kan tó máa ń ṣe mí tí n bá rìn díẹ̀ ẹsẹ̀ á ti mú mi kíní a máa pè àwọn èèyàn ní pẹ̀lẹ́ pajápajá mú mi lẹ́sẹ̀ pajápajá mú mi lẹ́sẹ̀ mí ní lè gbé ẹsẹ̀ yẹn a máa bí ìyìn lè gbé mọ́sù burúkú yìí ni o tó bá mú mi báyìí mí ní lè kò ní ṣe nà kò ní ṣe gbé ó máa ń gbomi lójú mi gbà kan ṣùgbọ́n màá tí mo ti ń lò mo fi Ọlọ́run búra kò ṣe mímọ́ ojú mi ò dé ríran dáadáa tẹ́lẹ̀ kò ṣe mí mọ́ nǹkan méjì tí mo ní lárùn nìyẹn tó ṣe mí kódà ganjọ́ mo lọ tí mo ṣe gbogbo test ayé wọn ò rí ohun tó ń fa pajápajá yìí ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ginger ní àwọn èèyàn lòmí àbí mi lè pẹ́ mo lẹ tí ń rí energy yìí tí ṣe rí ginger ó ń fún èmi ní energy ìta gbangba ni mo ti ń sọ fún yín ẹ̀yin tẹ́ bá rí ọkọ mi bóyá bíi 2023 yẹn tẹ́ bá wò dáadáa ẹ máa ti wò pé ó ti ń look age ara ẹ̀ ti ń wálẹ̀ ojú ẹ̀ ti ń ṣò ẹ̀yin kọ̀ọ̀kan tó jẹ́ pé ọkùnrin ni yín àbí obìnrin tó jẹ́ pé ẹkùn ń rù ẹ mọ nǹkan tó fà tẹ́ ẹ fi ń rù ṣóyè yín pé ẹ mọ nǹkan tó fà tẹ́ ẹ fi ń rù ẹlòmíì wà nú yín tẹ́ pé ẹ ní àrùn ìtọ̀ ṣúgà lára bọ̀ tẹ́ ẹ mọ̀ nígbà tá a ṣe tẹ̀sí ọkọ my husband was diagnosed as diabetes patient tó dẹ̀ ti serious diabetes tó bá ti wọ 280 something ginger lọkọ mi bẹ̀rẹ̀ sí mú àwọn oògùn tán fún ẹ náà kí bóyá kò lo oògùn ẹ ṣùgbọ́n ṣe rí ginger nígbà tí bẹ̀rẹ̀ sí mú ginger ìwọ tó bá ní diabetes tó bá ti wò ẹ́ lára ó ò ní lè dóbò mọ́ okó ẹ̀ ò ní lè mú ó máa fọwọ́ wọ máa fọwọ́ pọkọ máa fọwọ́ fàlẹ́ máa fọwọ́ rú máa ṣe báyìí kò ṣe wàhálà kiri mọ́ lóòótọ́ inú mi máa dùn lẹ́gbẹ̀ẹ́ kan pé dáàdì ti rìtáyà ọpẹ́ Ọlọ́run jọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni inú wa máa dùn irú àwa tó yẹ pé inú wa máa dùn báyìí ń bàbá ọ̀dọ̀ àdìsá bẹ̀rẹ̀ sí lókínì tó èmi number 1 nọ́mbà kìíní diabetes ẹ̀yìn ó sá bí mo ṣe wà yìí wọ́n máa ń wọn kìíní ọkọ mi yẹn tó bá wọ̀n bí 130 something ló máa wà 130 ni
ìgbà kan àtẹ̀lé owó ẹjọ́ ẹ má fún mi ní kí ó wá kò sí nǹkan tọ́kọ mi ò ń jẹ kò sí tí ò ní bá yín jẹ kò sí tí ò ní bá yín jẹ bí bá jókòó mo bá ní pé mo mu drinks báyìí mo mu àrẹ ẹ bá mi mix ẹ bá ń fomi tó máa mú ẹjọ́ pé lè fẹnu kó ti dàgbà àrẹ ti já wálẹ̀ ẹ bọ́dà àdìsá bó ṣe shop up ó tún wá ti look smart bọ́dà àdìsá ti fine ó ti ṣe é wò dà ojú ẹ̀ ti tún ṣe é wò tó ti ṣe ó wá tún look younger má pàdé ọkọ mi lọ́nà má lọ cross sí ẹ o tó bá fẹ́ gbé pè torí ẹ̀yin tẹ́ ẹ wà ní ìsìn ẹ máa ń gbé ọkọ ọlọ́kọ tán ni ẹ má gbé ọkọ tèmi tán o orí burúkú òní jálè orí burúkú fún yín o orí burúkú òní ìṣorí burúkú fún yín ẹ̀ ní ìṣorí burúkú o ẹ jọ o orí àdìsá jẹ́jẹ́ ẹ̀ ló ń lọ o ẹ jọ jẹ́jẹ́ èmi náà ni mò ń lọ o ẹ jọ o ẹ má yẹ kí n lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ Oríyọmí Hamzat o ẹ ṣàánú mi o ogun ó bá rẹ̀ tó ní diabetes mo rí èèyàn kan tó ń bi mí léèrè lẹ́ẹ̀kan tó ń sọ wí pé hope is cure infection ó cure infection ẹ jẹ́ kí n kà fún yín body refresh at least gbogbo yóò bá tiẹ̀ rí ẹ máa rí testimony tèmi náà Obanla lára pálapàla Obanla oníbọ́dì kìíní kan Obanla láyé àwọ̀ ọkọ̀ náà kiri ogbó ẹ̀ náà ni wọ́n sọ kò kàn wá ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti ń rí mi lójú ẹ bá mọ̀ pé ẹ gbàgbé wèrè ọmọ clean gbogbo ẹ̀yin tí bọ́dì yín tí ò clean yẹn tó jẹ́ pé àbí ẹ máa jáde ewu ni kí ẹ máa jáde kó ṣe máa ẹ̀wù ẹ̀yìn máa jáde ẹ ṣe máa ṣe báyìí ẹ máa kí ni anywhere tẹ bá ń lọ ṣe ni ká ẹ jáde tán anywhere ẹ máa jáde tán ní Nàìjíríà tá a wà yìí ọmọ mi kan rí style kan Ẹniọlá ó ti gbàgbé Ẹniọlá ó wá rí style yẹn ó ní mọ́mì ó ní style máa fit yín gan o style ta ló wọṣọ yẹn sọ̀rọ̀ sókè ìyàwó àti ìyá ó bá rí ìyàwó Emmanuela ló bá rí píṣọ ló bá ní àmọ́mì aṣọ yìí máa fit yín gan mo ló fine lóòótọ́ ó fine gan ẹ lọ rán fún ṣódà ẹ jẹ́ ká rán ọ́fù ṣódà ló yẹ ká máa rán ẹ jẹ́ ká rán ọ́fù ṣódà ló yẹ ká máa rán ó ti ṣe rí báyìí ọ́fù ṣódà dára lẹ̀ kẹ́ẹ̀dẹ̀ tún ṣe mí kò tún yóò ti yé yín oògùn eléyìí bó ṣe wà yìí body refresh brother tó sọ fún mi pé ṣógbọ́n infection Ọpẹ́yẹmí àbí ibùbèrè o brother kan ti béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó nìyẹn antibiotic oná kọ sí ìgbà antibiotic lẹ́yìn antibiotic antiviral antifungal antiparasitic ṣẹ́ẹ̀rí ó wà ń bẹ̀ Ọlátẹ́jú Joshua ṣé mi pè dáadáa ni ẹ sọ fún mi pé mi ò pè dáadáa bóyá èmi ò try àbí kí là ń ṣe tẹ́ ẹ máa ní kí n gbẹ́nu sí kí n máa ṣe kò sí òyìnbó tí n máa sọ òyìnbó tẹ́ ẹ máa ní kí n wá sọdà máa sọ náà tó dẹ̀ máa wà òkè ní sẹ́ẹ̀tì tèmi ní ti ọjọ́ orí tèmi tèmi àbá bá mi fàjọ máa sọ pé ẹni tí ìyá ẹ̀ bá ti jáde sùn bíi 80s irú èmi ní ìsìn báwa bá mi sọ lọ títí máa sọ fún yín ọmọ 1987 set ni mí ni mo jáde WAEC 87 lèmi jáde WAEC èmi ò jẹ́ fi kánjú orí mi ń bí mi ò dẹ̀ jẹ́ sọ pé èmi báyìí mo kí yóò jàre ẹ̀san tèmi àwọn ẹ̀san àlàáfíà ìní wáyé sí àwọn èèyàn pàtàkì lórí ìkànnì tá a wà yìí kò yé yín bẹ́ẹ̀mi ṣe wà yìí
age tèmi I was born in 1970 July 5. Ojú tèmi bí mo ṣe wà yìí ẹ gbàgbé wèrè àwa sì dúró a ṣe ṣémú nígboro Adéníkà àdè ìbá àwa ojàre a sì ṣe ṣémú nígboro ní àbáláwo òṣèwò ẹ kò máa tà àbínú nǹkan tèmi kan máa ń láìkì ní pé tó bá ní mi ò ṣe é wò tó bá ní mi ò fa ìjú báyìí you understand at this my age ẹ rí i pé mo ti fi powder sí mi ò wà tún nílò powder máa kàn fi powder lè lójú lásán n tó bá mú ọjọ́ orí tiwa báyìí tí irú ọkọ tiwa tó sì ń fi kíní lé wa káàkiri inú ilé ní ìṣeré tí bá para lójú ọkọ mi máa fọ́ tẹ̀mí dì í obìnrin tó bá àlàyé tó sì wà tó wà lọ́dọ̀ ọkọ ẹ̀ tó bá múra tára ọkọ ẹ̀ ò bá ṣe dáadáa sí ẹ̀ bí ìsọgbà tí kíní ìṣọkọ mi nígbà tí kíní mo sọ pé kíní ìṣe yẹn kíní ẹ̀ ò dìde dáadáa nígbà tó bẹ̀rẹ̀ sí lo ginger toró sì kíkan ọlọ́run ló bá mi yọ adẹ̀dùpẹ́ fọ́lọ́ ó bẹ̀rẹ̀ sí lo ginger bá kó jẹ́ ambassador ginger ni àwọn mọ́tíṣì máa ń gbé kiri ni aláì mọ́tíṣì máa ń gbé bọ̀dá àdìsá kiri ni ní nǹkan tí ginger ṣe nínú ayé bọ̀dá àdìsá èmi gangan ni mo lè fi ẹnu mi sọ wípé ginger ó dá ìkó lọ bọ̀dá àdìsá padà òun ló dá ìkó lọ sí òní omi ayérayé tó máa ń jáde lára ọkùnrin sóbìnrin ó dá padà bọ̀dá àdìsá náà wá ń ṣe ó ń ta gan à ń gbọ́ ń ta bọ̀dá àdìsá ó ń ta gan ó lè kú ìjà ọ̀rẹ́ ni mo sọ fún yín bíbá ẹ̀ nígbà tí bọ̀dá àdìsá bẹ̀rẹ̀ mo sọ fún mo ní bọ̀dá àdìsá fẹ́ dómi pa sílé ẹgbàá mi ẹ mọ̀ pé wọ́n á pariwo bí ìgbà táwa rí i pé bá ń bá báyìí lọ bọ̀dá a ti dàgbà broda a ti dàgbà àwa fi step sí a fi chance a fi space sí lílo ẹ̀ kó wá lò ní every time bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ báyìí ọ̀rẹ́ àdìsá ò lò lẹ́nu every time tó o bá ti jẹ́ obìnrin tí ara ọkọ ẹ̀ ò bá ti le kò kì í ṣe pé ọkùnrin mi ò ní jẹ́wọ́ ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ máa wà nílé náà ní ó ti gbé obìnrin lọ ó ti ṣe kinní kan lọ ó ti ṣe gbá kan lọ kí ló dé èwo ló lọ yẹn ẹ̀yin tẹ́ ẹ̀ wà níbo ni ẹ̀yin tí ti lọ yẹn ẹ̀yin tí YouTube àbí níbo lẹ wà ẹ̀yin tí ó dàbí pé ẹ̀yin tí IG ni o ẹ̀yin tí IG ẹ̀ máa lọ kò kà wá ń bí àwa ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ àmà àwòrán wa gbà IG kan dédé kọ́ọ̀tì lọ́ọ̀kan o gábí ọ̀tá àṣọ lọ́hùn ṣé ẹ rí tó bá ń wọkọ̀ ẹ̀ tó ní kò sún mọ́ mi kò fọwọ́ kàn mí ó ṣeéṣe kí nǹkan kan máa kó jẹ́ pé ara ọkọ ẹ̀ ò le èmi bẹ́ẹ̀ mi ṣe èmi àtọkọ máa ń ṣe bíi kinní síra wa ni síra wa náà wọ̀lá àdìsá bí nǹkan bá ń ṣe ó máa sọ bí nǹkan ó máa sọ̀rọ̀ síta but most people ẹ̀yin ẹ lè máa sọ̀rọ̀ wọ̀lá àdìsá ó sọ̀rọ̀ síta ó pariwo síta fún mi ó dẹ̀ ra ògùn bí eré ni nígbà tó fi máa lo ẹyọ kan tó máa bí eré lápò bó ṣe di ẹni tó ń tà nìyẹn ọkọ mi ló kọ́ rẹ́gísà kémi náà tó rẹ́gísà èmi àti ẹ̀ tá fi bẹ̀rẹ̀ business òun fi 500 kìíní kan thousand òun fi 6 something bẹ̀rẹ̀ èmi fi 5 something bẹ̀rẹ̀ 16.5 ni 20 ló wà nínú carton 20 yẹn 18 kg ni kò pé 20 kg mọ́ kò pé 20 kg but 20 kg la máa ń pè fáwọn èèyàn torí volume carton yẹn ló máa fi gbé 20 kg ṣóyè yín bó ṣe wà 16.5 ni carton kan 330,000 tó bá fẹ́ ra carton kan tó fẹ́ rẹ́gísítà owó tó máa ná ní tó yẹn rárá ìwọ náà wàá máa tà ní price tèmi
wàá máa kí ni mo sọ wàá máa tà ní price tèmi lẹ́nìí nídìí ginger mi ò fi fọ́ǹbù pé tó máa ní company wọ́n máa sọ even gan máa sọ fún yín pé àwọn tó máa ní stock tó lè lọ ibi tó lè lọ tó máa ní stock tó bá lọ báwọn bá ńlá láyé di wàá rí stock ilẹ̀ lọ́bàlẹ̀ a máa ń nájà ńlẹ̀ ọ̀dà ginger òkè dá wa torí akólẹ̀ ó wà ńlẹ̀ ní multi-stream ó wà ńlẹ̀ bí irin yìí tó o bá fẹ́ ra ọjà tó o bá fẹ́ darapọ̀ o fẹ́ register ẹ lè send message lórí 070-6040-3600 tó bá wà nílùú òyìnbó fẹ́ register o ò lè fi account number lóyìnbó ẹ o ò lè fi register o Nigeria account number ló máa fi register sister brother ẹ lè register fún ẹ on your behalf bíbá wà lo email ẹ wà lo account number Nigeria tó wàá máa fi gba commission yẹn torí bó bá tún rajà ó máa gba commission bó bá ti kọ́kọ́ register báyìí owó tó fi register yẹn ọjà ló máa fi gbà owó tó fi register ọjà ló máa fi gbà lẹ́yìn tó bá ti fowó ẹ̀ gba ọjà ìmílẹ̀ tó bá ti fowó ẹ̀ gba ọjà tó bá máa tún wá register mi orúkọ ẹ̀ ló wá máa fi ra ọjà ẹ̀ bẹ́ẹ̀mi ṣe ń bá àwọn èèyàn ṣe ẹ̀sán àbùká ní Kẹ́hìndé Adéwoyè register lọ́dọ̀ mi sìn á kọ́ forúkọ mi sanwó lẹ́yìn ìgbà tó bá máa sanwó màá wá bá ra á tó bá send owó sí mi màá wá send owó yẹn padà sí inú wallet ẹ̀ orí wallet ẹ̀ mo ti máa bá ra ọjà gbogbo ẹ̀yin tẹ́ra tẹ́yìn ṣe kí n lọ́dọ̀ ẹ̀ mọ̀ pé báwa ṣe ń ṣe tiwa nìyẹn toró o máa rí lórí email ẹ pé o rajà ó máa hùn bẹ́ẹ̀ kó o ra ọjà o register lọ́dọ̀ mi ìyẹn ò ní kó má ra ọjà ẹ̀ lẹ́ni other place ìyẹn ò ní kó má ṣe business ẹ̀ any other place but àwọn tá à ń bá manage account wọn pọ̀ gan lọ́dọ̀ tiwa ń bí ní ìdí ginger mi ò lè sọ fún mi tó máa ń sọ pé àwọn tó ti ìdí ginger ṣoríire mo fi Ọlọ́run búra ginger ti ṣàánú fún mi ọjà tí mò ń tà ó ti ṣàánú fún mi ìwọ náà lè darapọ̀ téèyàn bá sọ fún ẹ bá rẹ̀ tó ń ta ginger dáadáa tó ń rí ìtà déédéé kan sọ fún ẹ pé kẹ́ni kan mọ̀ pé ẹni tó ń ta ginger irọ́ ló pa àwọn business kan wà tẹ́ pé ẹ ní fojú sí ṣùgbọ́n tó ń sọ̀yàn dọ́lọ́rọ̀ eléyìí ò kì í ṣe àwọn business ọmọ nípa ẹ lọ kó sórí kinní kan tí a máa parọ́ eléyìí ò kì í ṣe torí ẹ̀ ni mo ṣe wá fi ginger wọ̀nyí lélẹ̀ ginger ó ń ṣiṣẹ́ dáadáa o ó ń ṣiṣẹ́ dáadáa tó bá ní arúgbó tó bá fẹ́ kẹ́mi arúgbó ẹ̀gùn ra fún ó ń gbọ́ stroke ó gbọ́ oríṣiríṣi in fact ẹni tó bá ti jẹ́ pé ó ní ẹni tẹ́ máa ní arthritis yẹn ó gbọ́ tó bá ti ń lò déédéé láàárọ̀ first thing láàárọ̀ last thing lálẹ́ first thing láàárọ̀ last thing lálẹ́ tó bá ní egbò àdá àjìná tí ò jìná mi ò ṣeré o tó bá ní egbò tó jẹ́ pé egbò tí ò jìná mú cotton wool tó bá ti mú kíní tó ti fọ ojú ẹ̀ wá fi ginger ẹ̀ kó fi cotton wool kó máa fi kàn sí tó bá máa fi lò fúngbà díẹ̀ wàá sọ fún ẹ ló máa sọ fún mi torí àwọn èèyàn ń lò wọ́n give testimony tẹ bá rí ẹni tó ti wà ní ìdùbúlẹ̀ àárẹ̀ tó tí ẹni yẹn tó jẹ́ egbò tí ń dà láàmú especially àwọn tí wọn ò lè yí ara wọn padà ẹ try ginger fún ẹ jẹ́ kó mu ginger kẹ́ẹ̀dẹ̀ máa fi kíní yẹn kẹ́ẹ̀ máa fi tọ́ ojú ẹ̀ ó ń ṣiṣẹ́ o ohun tí ò lè ṣiṣẹ́ fún òun lógun ìdílé ohun tí ginger yóò lè ṣiṣẹ́ fún òun lógun ìdílé o táyé lára bá pọnmi sí ẹnu má wàá bá èmi ò kó olóòmù ginger kò ṣiṣẹ́ o ẹni táyé lára pọnmi sínú ẹni tí wọ́n gbé nǹkan sí lára ẹni tó ta lọ́fà ginger ò gbóògùn ọ̀fà kò ń ṣoògùn ọ̀fà o tó bá ti jẹ́ pé nọ́mà inú ẹ ó kàn lọ tóbi wá lójijì ẹ̀ka ẹ̀ ṣe rọ́tọ́rọ́tọ́ gbogbo ẹ̀ kàn ṣí ẹ́ o ò tí ẹ̀ jọ kínní
mu ginger gbogbo omi tó rọ sí ẹ lẹ́nu gbogbo ìwọ tó jẹ́ pé àtọ̀ oríṣiríṣi àtọ̀ ti rọ sí ẹ lẹ́nu ẹ̀kẹ́ ti ṣe rọ́tọ́rọ́tọ́ àkọ́ṣe tí ó gbégbégbèǹgbè ẹ ti wà bí àmú ẹ̀bà sáṣọ òjọra wọn mọ́ ace try ginger èmi ò kì í ṣe ẹni tó ń tajà tí ò kì í lò eléyìí ṣiṣẹ́ ó mókòlè ó máa ń jẹ́ kí ìdánrè pépé obìnrin tó bá ń wá ọmọ ó ń fọlé ọmọ oríṣiríṣi nǹkan ni eléyìí ṣe ginger tí mo polówó fún ẹ yìí tó o bá rà tí ò bá ṣiṣẹ́ ogun ìdílé ń ṣe ẹ́ ni o má sọ fún mi pé ogun ìdílé ń ṣe ẹ́ ni ginger eléyìí ó ń ṣe mo fi Ọlọ́run búra ó ń ṣe karamọ̀ ní iṣẹ́ ó ń ṣe karamọ̀ 16.5 ni bó ṣe wà size 750 ml ni 16,500 ó lè mi Obanla Elizabeth ta 16,640 ní company ní ká máa ta retail price but èmi Obanla Elizabeth mo ń ta tèmi ní 16,500 tó o bá rí ginger cheaper than that níbo mi bóyá ẹni yẹn ó mọ̀ọ́mọ̀ gba owó registration lọ́wọ́ yín bí ìgbà tó ní kó wá register tó fi orúkọ ẹ̀ tó fi ń gba owó àwọn kan ṣe bẹ́ẹ̀ mọ̀ káwọn ọmọ Nàìjíríà kò sí bí wọ́n ṣe lè rí owó èmi ò gbọ́dọ̀ ṣerú ẹ̀ torí mo lórúkọ tó bá lọ di lọ́la kan tó bá lọ mọ̀ èèyàn burúkú ló máa pè é so torí tó bá ti ń rà ó yẹ kí wọn náà máa gba commission yẹn láti company má jẹ́ káwọn èèyàn lo ẹ̀ mọ́ gbà má jẹ́ kán ba yí ẹ jẹ́ tó o bá rẹ́gísítà lọ́dọ̀ tèmi máa ṣàlàyé gbogbo ẹ̀ fún ẹ bó ṣe ń lọ tí wọn náà dẹ̀ máa rí owó ẹ̀ tó o bá ti ń ra bọ́tù kan company máa fún ẹ lówó ó ti dìnnà kó gbowó ẹ̀ bọ́tù kan tó bá kó rẹ́gísítà tó bá fẹ́ rẹ́gísítà lọ́dọ̀ tèmi madam mo ti gbọ́ tẹ́lẹ̀ tí má bẹ̀rẹ̀ pẹ̀lú 2 bọ́tù mi ò ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ ẹ lọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn tó ṣe rẹ́gísítà ṣé kò yẹ yín ní ìfiṣakọ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ káwọn náà kan tún lọ sókè ní pẹ́ẹ́lí bó bá máa bẹ̀rẹ̀ ginger látọ̀dọ̀ tèmi wàá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kínní 10 ni number 4 step yẹn lèmi fi ń bẹ̀rẹ̀ number 4 step mi ò fi ṣakọ wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ o máa provide rẹ orúkọ ẹ fún mi email ẹ wàá get password wàá generate password wàá fún wa ní password user number gbogbo ẹ̀ ló máa fún wa wàá fún wa username wàá fún wa ní password wàá fún wa ní gbogbo nǹkan tó ṣá gbogbo information wàá fún wa lákàá number tó o bá ti fún wa àwọn oníbèrè bvn àbẹ̀rẹ̀ nin ni o email nìkan lákàn má béèrè o lè ṣe email kó kàn ní email kan pé ẹgbẹ́ nǹkan fún ọ ní email kan tó máa fi ṣe fúnra rẹ̀ tó bá fẹ́ lo general email yẹ but account number ẹ ó ṣe dandan torí orí account number ẹ náà máa sanwó sí kò sórí account number mi so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tá a bá ti ń bi í léèrè ẹ máa fún wa tó bá ti wá lọ fún wa ó fún mi ní username ó fún mi password kò sí ní wọ́n fi password ẹ ṣe lẹ́yìn pé ká máa bẹ́ẹ̀ manage kówó máa gbowó kó máa gbowó tiẹ̀ tó bá ti rajà ká kàn máa bẹ́ẹ̀ fi orúkọ ẹ rajà tó bá gbà kan ni tó bá ti rẹ́gísítà ní multi-stream bẹ́ẹ̀ yẹn láàrin 3 weeks nǹkan tó máa rí ni pé ó máa rí wọ́n máa fún ẹ ní nǹkan tó máa rí so nǹkan tó máa kọ́kọ́ rí òun ni pé ṣé yẹ nǹkan tó máa kọ́kọ́ rí lórí kínní ó ní ẹ̀rọ sà yes sir yes sir jíjà lẹ́yìn náà fẹ́. àgbẹ̀lẹ̀ lọ pàtí kan lórí Facebook ọlọ́run má jẹ́ àṣẹ sí. mo tẹ̀lé láti Ghana ni mo máa ń ràn yàn wá gbọ́ ní ìbàdàn. ọlọ́run má jẹ́ àṣẹ sí. ẹ ní sẹ́lẹ̀yà. pàtí tí mo lọ yọ ènìkọ́ ọ̀la ni ẹ̀rí mo tún kà tí kì. èmi ní mẹ́ta. dáàdì gan fi mí rẹ́rìn. ẹ̀rí àròyé ẹni pé mo ẹ̀wù àáfàá sọ̀rọ̀ ògbókù ní gíga náà wá wọlé ra yìí ó ń ṣiṣẹ́
Bísí gan gbogbo náà.